àǹfààní eléyìí lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmá àti mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí eléyìí là ń pè ní ash-shafa'atul kubra. èwo lélẹ́yìn wọ́n ní tó bá dijọ́ gbẹ̀ndàl kìyàmá ibi tí gbogbo owó dùn ó sí á wà nínú pọ́njú àti ìdààmú látàrí oòrùn tí ó mú wa kankan tá a máa làágùn á wà máa sá lọ bá àwọn anabi Nuh anabi Adam alayhi salam wọn làwọn ò ní lè bá wa sí pẹ kí sì là ń tọrọ ẹ bá ní bẹ Allah kó sì dájọ́ kó máa ná ọmọra rẹ lọ́mọ aná kó máa àlùjánnà ọmọra rẹ lọ́mọ àlùjánnà wàhálà ìpọ̀ báyìí á di ọ̀dọ̀ anabi Nuh àwọn náà pa àwọn ò lè ṣe àwọn náà ti wá lọ sọ́dọ̀ anabi Ibrahim àwọn náà làwọn ò lè ṣe àwọn náà ti wá lọ sọ́dọ̀ anabi Musa àwọn náà làwọn ò lè ṣe anabi Isa àwọn náà làwọn ò lè ṣe anabi Isa náà ní ká lọ sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi náà wá sí pẹ tolúwo fi wá sí ìdájọ́ eléyìí ni àdúrà tá à ń ṣe pé wa ba'athuhu maqaman mahmudan alladhi wa'adta pé kólúwo gbé anabi dìde ní ààyè ẹ̀yìn eléyìí tó ṣe ládìhùn fún so ìsìpẹ́ yìí anabi nìkan ló ní ìsìpẹ́ míì wà tánàbí ó tún ṣe fẹ́ni tó lẹ́tọ̀ọ́ sáti wọná tí wọ́n fi ní fi síná ìsìnkú mi wà tánàbí ó tún ṣe fẹ́ni tó ṣe wípé ó ti wọná ànábì ó sì pẹ̀ fún wọn mú kó nínú ná so ìsìnkú ó tún wà lẹ́yìn tí ọmọ àlìjáná bá mọ́ra ọlọ́mọ àlìjáná wọn ò ní sílẹ̀kùn fún wa àfi tánàbí bá tún tó sì pẹ̀ sallallahu alayhi wa sallam eléyìí jẹba wọn ní sáà lè máa lo tùràrí tẹ̀ ń lò tó bá yẹ kó ẹ fẹ́ fi pààrọ̀ òórùn yàrá yín ẹ fẹ́ kí yàrá yín ọmọ àrùn òórùn burúkú kìí ṣe tùràrí tó ní í ṣe pẹ̀lú pẹ́ńpánìjànú kò sí ní tó burú mbẹ́ ṣẹ̀ríà ẹ̀sìn Islam ọ̀sọ́ pàdùn àwòṣeṣe onígbà tá a bá tan tùràrí o wàá ṣàdúrà rẹ láì tan tùràrí tí tùràrí tí ọba ti jẹ́ tùràrí ọ̀ràn kò sí ní tó burú mbẹ́ wọ́n ní ìjẹ́ ọkùnrin sáà lè máa lo ẹ̀gbà ọrùn ká máa lo chain sọ́rùn wa kọ̀tọ́ sọ́kùnrin kò bá jẹ́ pé kìí ṣe gold kìí sì ṣe silver kọ̀tọ́ sọ́kùnrin ẹ rí i pé àwọn ọkùnrin ibi kólékólé là á bọ́ ọmọkùnrin kí ni ọba débi pé àmọ́ ti so nǹkan mọ́rùn èwo ló filẹ̀ fún ìyàwó àtọmọ rẹ̀ bìnrin kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà kọkùnrin ọmọ adé nǹkan mọ́rùn eléyìí ń jẹba wọ́n ní obìnrin tí ń dáná fún wa kìí ṣe wípé obìnrin yẹn jẹ́ ìyàwó wa àmọ́ fi ń ràn wá lọ́wọ́ ni tí ó bá sì dáná yóò fowó ránṣẹ́ but actually àwa mọ̀ pé kò sí nǹkan kan láàrin wa tó sọ́tọ̀ ká tẹ̀síwájú láti máa gba ìrànlọ́wọ́ tí ń ṣe fún wa kò sí tàbí ṣùgbọ́n ó yẹ kí mùsùlùmí ó ràn mùsùlùmí lọ́wọ́ gbogbo ẹni tó bá sì wà ń pòpò lè ran ẹlòmíì lọ tó bá ràn lọ́wọ́ iṣẹ́ rí ló ṣe ṣùgbọ́n tí dáadáa tẹ́ ṣeun tí ó bá ti ní bí aburú ilẹ̀ tẹ̀síwájú láti máa gbà tí ó bá ti bí aburú tí ó padà sọ yín dọ̀rẹ́ ara yín tí ó di pé imú ẹlẹ́dẹ̀ ọwọ́ gbà aburú zina yó padà ṣẹlẹ̀ torí pé ẹni bá ń ṣe dáadáa sí ni ẹ̀yọ́ náà fẹ́ ṣe dáadáa sí díẹ̀ aburú ó padà ṣẹlẹ̀ torí délé àmọ́ tó wá pé obìnrin yẹn ó wà ń kó bí àǹtí sí ọ ó wà ń kó bí màmá sí ọ kìí sàǹtí rẹ kìí ṣe màmá rẹ kò tí a lè ṣe rògbòkèrò aburú yun kò sí nǹkan tó burú mbẹ. wọn á ṣe béèrè nípa ẹni tí ń bá ní dáná sínú ẹni tí ń bá ní dáná sáré àmọ́ tó ṣe pé a gbé sílé wípé ìyàwó wa ni kò sì sí yìgì láàrin wa wọn á ní kọ̀tọ́ ká máa jóúnjẹ tí ń ṣe fún wa torí tá a bá fi lè jẹ́ àní ní Ramadan tá a láǹṣe ṣé òótọ́ ni àbí èso òótọ́ ẹnìkan á sọ pé tí ó bá tọ́ ẹni tá a lọ ránjẹ lọ́dọ̀ rẹ̀ lóde tọ́ẹ̀pẹ́ náà la jẹ́ ń sáré ṣé eléyìí náà tí e ṣe ìyàwó wa tá a ní yìgì lórí ẹ̀ tó náà pé kí Ramadan náà wà lálàáfíà àbí báwo. àkọ́kọ́ ni pé òfin ṣẹ̀ríya kò gbà káwa tóbìnrin kan jọ máa gbé tí ì bá ṣe ìyàwó wa Islam ò fara mára nù Islam sọ pọ́kùnrin kan obìnrin kan tí e ṣe pé ìyàwó rẹ̀ kìí sì ṣẹni tó jẹ́ ìwọ̀ lórí rẹ̀ pé kó fẹ́
níjọ wà lábẹ́ òrùlé kan àfi kí ṣètánì ó sì kẹta yín ọmọ rorò kúrò náà ọmọ rorò kúrò aburú ọ̀padà ṣẹlẹ̀ Islam kò farama wáyé o Islam ò wá farama ṣé ìgbà tí wọ́n ti ṣàṣìṣe tó ń gbé pẹ̀lú àlè tí wọ́n jálè rẹ̀ ń ṣé tí àlè rẹ̀ bá dáná fún ọ ṣé iná tá lè dá fún ọ ó pé kí sùyàmù rẹ̀ ọmọ làlàáfíà àbí kò sí ń tọ́kan pẹ̀lú àlàáfíà sùyàmù rẹ̀ èyí tó dọ́gba nínú òfin ṣẹ̀ríya òun náà ni pé ẹnikẹ́ni tó lè dáná fún ọ kò ní í ṣe pẹ̀lú pé kí sùyàmù rẹ̀ lálàáfíà àbí kọ́ mọ́ lálàáfíà ọ̀tọ̀ ní ìkẹnuró rẹ̀ ọ̀tọ̀ ló ń jẹ tó jẹ tó bá pẹ́ ni tó dáná fún ọ bá jálè rẹ̀ Olúwa ó ṣèdájọ́ fún ọ lórí pòǹgbé pẹ̀lú àlè lọ́tọ̀ ṣùgbọ́n oúnjẹ tó ṣe fún ọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé kí ìkẹnuró rẹ̀ lálàáfíà àbí kọ́ mọ́ lálàáfíà tó eléyìí lòfin ṣẹ̀ríyà láyé jọ́n táwọn afáàn sọ fún yín pé àlè tó gbélé tó bá dáná fún ọ ò ní Rọmọdánà àwọn ń wọ́nà láti kọ aburú fún yín ni wọ́n ń wọ́nà láti kọ bàjẹ́ fún yín ni gbọ́fẹ́ kó ṣe pé tí wọ́n sọ kò sínú òfin ṣùgbọ́n àwọn ọ̀mọ̀nà tí wọ́n fi bá yín wí tó rágídí pọ̀ táwọn bá tó sọ pé ò ní Rọmọdánà ló tó gbọ́rọ̀ làwọn fi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n òfin ṣẹ̀ríà ò sọ bẹ́ẹ̀ ìwọ náà lára má bàa lè gbé nítorí pé bí bá lè gbé ó léwu fún àlùkìyàmà rẹ kọ́dọ̀ ó tún léwu fáyè rẹ gan eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ fọ́tò yíya Islam ò farama tá a bá ya fọ́tò tó jẹ́ bí fídíò eléyìí tó ṣe pé ń rìn moving picture kò sí ní tó burú mbẹ àmọ́ photography ṣẹ̀ríà ò farama ṣẹ̀ríà ò farama mọ́tò bá yọ èsì wọn lọ ní kí wọ́n yọ tó ẹni tó yọ ọ̀hún ni wọ́n dàn fún tó bá di lọ́la gbẹ̀ndà kìyà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.